iná ńlá sọ níléeṣẹ́ ike lẹ́kọ̀ọ́, ọ̀pọ̀ dúkìá ṣòfò. Di àkókò tí a ń ṣàkójọ ìròyìn yìí, inú ọ̀fọ̀ àti àdánù ńlá làwọn òṣìṣẹ́ àtàwọn aláṣẹ tó ní iléeṣẹ́ kan tí wọ́n ń pè ní Mega Plastics Company tó wà lágbègbè Ìlúpéjú nípìnlẹ̀ Èkó wà báyìí látàrí bí iná ńlá kan ṣe ṣàdédé ṣẹ́yọ lábala kan ní iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe ike ọ̀hún láàárọ̀ kùtù ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún 2023 yìí. Ẹnìkan tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ ní ẹ̀ka ibi tí wọ́n kó àwọn ohun èlò pamọ́ sí ni iná ọ̀hún ti kàn ṣàdédé bẹ̀rẹ̀ tó sì ń jó wìwì ní nǹkan bíi aago 6 ìdájí ọjọ́ sátidé yìí tó sì jó ibẹ̀ gbúrúgbúrú débi wípé gbogbo ohun tí wọ́n kó pamọ́ síbẹ̀ ló bá iná lọ. Ẹni náà ní gbogbo òrùlé iléeṣẹ́ náà ní iná ti bàjẹ́ tí èéfín sì gba gbogbo àdúgbò kan débi wípé àwọn òṣìṣẹ́ tó wà níbẹ̀ lásìkò náà sá àsálà fẹ́mi wọn tí wọ́n sì pe iléeṣẹ́ panápaná àtàwọn tó ń dá sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, abilékọ Adéṣeyẹ Margaret tí í ṣe ọ̀gá àgbà àjọ iléeṣẹ́ panápaná nípìnlẹ̀ Èkó nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 23 oṣù kẹsàn-án ọdún 2023 yìí ló ti fìdí ẹ̀ múlẹ̀ pé ní nǹkan bíi aago 7 àárọ̀ ọjọ́ àbámẹ́ta sátidé ni àwọn kan pe ẹ̀ka iléeṣẹ́ wa tó wà lágbègbè Bọ́ládé Aláùsá tí wọ́n sì fi ìròyìn ìṣẹ̀lẹ̀ náà tó wọn létí. Lọ́gán làwọn òṣìṣẹ́ wa lọ dáhùn sí ìpè pàjáwìrì yìí láti iléeṣẹ́ kan tí wọ́n ti ń ṣe ike ládùúgbò Ìlúpéjú. Ẹ̀ka tí wọ́n máa ń kó àwọn ohun èlò sí ni iná fọwọ́ bà, kò sì sẹ́nikẹ́ni tó farapa tàbí sọ ẹ̀mí rẹ̀ nù sínú ìjàmbá náà. Ó tún fìdí ẹ̀ múlẹ̀ pé ṣọ́ọ̀bù 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ló tún bá ìṣẹ̀lẹ̀ iná mìíràn lọ nínú ìjàmbá iná kan tó wáyé lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kẹsàn-án yìí tí iná míì tún ṣọṣẹ́ nílé ìtura kan Hotel Ibis Royal tó wà lágbègbè Àjàó Estate nísọlọ̀ nílùú Èkó yìí kan náà. Ó kádìí ọ̀rọ̀ rẹ̀ pé níbi ọjọ́ 4 sẹ́yìn làwọn tún dóòlà èèyàn 2 nínú ìjàmbá iná kan tó wáyé lágbègbè Victory Bay Ìkọ̀tà Housing Estate lágbègbè Àjà nípìnlẹ̀ Èkó. Jamiu Àbáyọ̀mí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.